bàbá yẹn mọ bàròdé àtàtà kábọ̀ sórí ètò yìí o. ìgbàgbọ́ ìrètí ìlérí tí kò ní pẹ́ ìlérí tó ń tẹ́. ọlọ́gbọ́n kan ò lè ta omi sétí kókó aṣọ, àwọn ọmọràn ò lè mọ yẹyẹpẹ ilẹ̀. orí burúkú kì í wu túlù, a kì í tẹ́sí àṣìwèrè mọ̀ lọ́nà. orí tí ó dàdé nínú agoro dẹni tí ń wá, ọrùn tí ó lo ìjìgbara lẹ̀kẹ̀ nínú agoro dẹni tí ń wá, bèbè ìdí tí ó lo mọ́sáàjì aṣọ ọba tí ń kọ́ná yanranyanran nínú agoro dẹni tí ń wá. ṣèbí lówelówe là ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ló ń jó, ọmọràn ló ń mọ̀, ewé kókò la fi ṣe lu ọ̀hún, gámúgámú náà fi ń lù. afọ́jú ní aditínísì lé orin sí. àgídìgbò drum speaks proverb. The wise dance to it and the sage translate it. The skin is made with cocoyam leaf and turning stick is used for beating. The blind beats the drum and the deaf sings to it. And the drum must not tear. We need wisdom to comprehend. ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ni o mọ̀ pọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ló ń pa lọ́lọ́ bí ẹni tí kò lọ́pọ̀ lójú lọ́pọ̀lọpọ̀ ìgbà. ṣèbí ọgbọ́n ẹnu la fi ń pẹ́ mọ́, àyàgbàǹgbà la fi ń pejò làálàá, pẹ̀lẹ́kùtù la fi ń roko ìdí ọ̀pẹ, ọgbọ̀ngbọ́n làgbà fi ń sáfẹ́jò. a ní ọmọ wáigi lọ òun náà sì ní dúró àwẹ̀ ti sáfẹ́jò láìmọ̀. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ló tún gorí àtẹ ètò lónìí, ètò tí ń ṣíni létí, ètò tí ń kọ́ni lọ́gbọ́n. ẹ pàdé Òjó Sámádé Báyọ̀ Àyànfẹ́ Akínọmọ lórí àtẹ ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀. ọba olúwa náà ló ń ṣọlá ènìyàn kọ́. ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún èyíkéyìí ayẹyẹ àbí fún àmọ̀ràn 08103324760. ẹ tún gbádùn wa lọ́sẹ̀ yìí bí kàásì kan. ìbà lọ́wọ́ Elédùmarè ọba tẹ́nẹ́ká forí ságbèjì omi bẹ̀rẹ̀ pàgídàrí bàbá àgbà. akọ́dá ohun tí ń bẹ aṣẹ̀dá ohun tí ò sí, ọba tó ń gbórí ìtẹ́ṣògo, ọba mímọ́ lolúwa ọba òjijì gìrì ajípọ̀jọ́ kúdà atókí adùn kí àìkìkìtàn àìkàkàtàn ọba lèwí lè ṣe ni eléru ewu funfun nẹ́nẹ́ ọba gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe gbámú. ọba tó dá wa sí láì gbowó òun náà ló dá wa sí láì gbóbi, ọba kábíyèsí mo ṣèbà. kìràkìtà kìtìkìtì kìràkìtà orí bàbá mi yẹ o orí màmá mi yẹ o ẹlẹ́dàá mi jọ̀ọ́ má jẹ́ tara kàkí tó jẹun. mímọ́ kan gan ọlọ́run ọba sọ̀rọ̀sọ̀rọ̀ wá gba ẹnu mi sọ yìí náà má jẹ́ ń sì sọ. ọba mímọ́ náà lèmi ń kí, ọba tó jẹ mímọ́ tó mu mímọ́ tó fi mímọ́ ṣaṣọbọra bí aṣọ, elétí ló kára bí ajere náà ní ọba ìjìnlẹ̀ ìfẹ́. bó bá wù arìn sí wá, bó bá fẹ́ arìn sọ́tún, òun lọ́ba arìn dọ́là ìfarakàn bàbá mi agbára fún mi okùnrin gìjì mu. ọba alágbára náà mò ń ké sí i, àìké sí ọmọ mà ní jẹ́pin tèmi, nítorí pé kí ni bóyá bá ṣe báyìí wọ́n á pẹ̀yìn dání. rògbòdìyàn ilé ráyè yìí papọ̀ jù mọ́ wí. báwọn olóyìnbó bá tiẹ̀ tó fẹ́ kí ẹ̀ẹ́dùgbọ̀n nǹkan tó tún máa ń sọ, àwọn olóyìnbó á sọ pé the chief commander of heavenly hosts, the defender of the defenseless, the defender of the oppressed, you are able, stable and unbeatable. ogun ni wá ogun lẹ́yìn ọ̀rọ̀ ayé ṣòro. The master crafter ark of the covenant, arranger and arrester of our soul, my inspirer, my instructor, my intercessor, precision of the scripture, the only one without history. The supply of last resort náà ni mò ń ké sí, Trinity in council and unending majesty. Káàbọ̀. ó máa jẹ́ tara kàkí tó jẹun. abẹ́ẹ̀rẹ̀ bí mo ṣe ń mì lẹ́gbẹ̀ẹ́ inú stúdíò ń bí. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá mi Abraham Love Ọlálékan ọmọ bàbá tí ń jọ Ọláníyà pósítù yín lórí afẹ́fẹ́. ọ̀gá mi kọ́ mi lédè mo mèdè, ọ̀gá mi kọ́ mi lọ́rọ̀ mo mọ̀rọ̀, ọ̀gá mi kọ́ mi ní bíbélì, ó tún kọ́ mi ní kùránì, ó tún wá kọ́ mi ní fá. àwọn èèyàn ti máa rẹ́rìn wípé àbí akẹ́mọ náà ti ń dé fá ni, gbogbo ẹ̀ lọ̀gá fi lọ́mọ lọ́wọ́ o.
mo kí amójú ẹ̀rọ mi àti gbogbo àwọn tó dilé agbára mú tẹ́ ẹ fi ń gbọ́ mi kétékété nílé lóko. Mo kí ọ̀gá mi akínọmọ ládòkan, àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ mi níbí. Joshua Adékanyè, bàbá aládùúrà elége àrà lórí afẹ́fẹ́. Pásítọ̀ Wámọ́kèlé ńkọ́, mo kí yín àgbò nìtàn lórílẹ̀ o. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, a ò ní sọ̀rọ̀ sọ o. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé lóko, yálà nínú mọ́tò ló ti ń gbọ́ mi ni tàbí nínú ọjà. Ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọkọ yín náà ni Òjó Sam Adébáyọ̀ Àyànfẹ́ Akin ọmọ ní gbogbo ilẹ̀kílẹ̀. Bó bá tiẹ̀ tún wo àwọn míì àti máa pè mí ní MC Àyànfẹ́. lójú àwọn apànìyàn jẹ́ o. kìtìkìtì kìtìkìtì kìràkìtà kìràkìtà kìtìkìtì kìtìkìtì kìràkìtà kìràkìtà. orí bàbá mi yẹ o, orí màmá mi yẹ o, ẹlẹ́dàá mi jọ̀wọ́ o, má jẹ́ tara kàkí. Mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ lónìí. Ẹ gbádùn mi bí kà sí nǹkan ṣe dáadáa ni mo bá yín, mò ń bọ̀. Olúwa Olódùmarè, ǹbá kúkú ti máa mọ̀ ọ́ pé ṣèbí ọpẹ́ orúkọ tí mo bá t'Olúwa bá ń jẹ́ ni o. ṣèbí orúkọ là ń pe ládéládé, orúkọ là ń pe lóyèlóyè, orúkọ là ń pe ní tá a fi ń jẹ́ni ní o. Èyí tá a fájá lajá fi ń gbó, èyí tá a fágbò làgbó fi ń kàn. Èyí tá a fún kìnìún olólàájù ló fi dọba níjù, èyí tá a fẹ́rin ló fi dẹrin lákàtàbú o, èyí tá a fẹ́kùn ló fi dẹkùn ábíjàwàrà. ẹja ló nùdú o, ọ̀kín ló ládé ẹ̀wà, lékeleke o, màlálà sọ funfun. Èyí tá a fọ́kìn ló fi rẹwà láwùjọ gbogbo ẹyẹkẹyẹ, orúkọ ló sọná dájọ́ ní kárakára. Orúkọ náà lè tó tòní dálé lórí. Ẹ gbádùn mi, mò ń bọ̀. Orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. Orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. Orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. Ṣèbí Yorùbá bọ̀ wọ́n ní orúkọ ọmọ náà nìjánu ọmọ. Orúkọ làmì ìdánimọ̀ àkọ́kọ́ nígbà tá a bá délé ayé. Àwọn olóyìnbó wọ́n ti define orúkọ. According to American English Dictionary, it defines a name as any neuter words or phrase which indicates a particular person, place, class or things. Àwọn Yorùbá náà fún orúkọ ní definition, wọ́n pè ní àmì ìdánimọ̀ àkọ́kọ́. Fàdákà lọ, orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. Èmi á yan orúkọ rere ni mo mọ̀ jẹ́ o, orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. Táláboyún bá tiẹ̀ wá bí wẹ́rẹ́ lọ́jọ́ ìkúnlẹ̀, àwọn àgbà ní ṣé akọ ni àbábo, èyí tó túmọ̀ sí ṣé ọkùnrin ni àbóbìnrin. Lẹ́yìn èyí a máa wá sọ ọmọ náà lórúkọ bí ẹ̀sìn wa bá ṣe gbà. Àwọn Christian sọmọ tiwọn ní Esther, Paul, Japhet, Mary, Samuel. Àwọn Muslim náà máa ń sọmọ tiwọn ní Abdulrasheed, Razak, Ibrahim. Àwọn ẹlẹ́sìn àbáláyé náà ń kọ́, àwọn náà máa ń sọmọ tiwọn náà lórúkọ. Àwọn náà ní Ifábíyì, Egunjọbí, Òrógbòde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Rere sàn ju wúrà òun fàdákà lọ, orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. Orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. Orúkọ ṣe pàtàkì, ó ṣe kókó nínú ayé ẹ̀dá. Báyé bá fẹ́ mú ni ńkọ́, orúkọ ni wọ́n fi ń pè ní. Wọ́n á ní bá mi wórúkọ ìyá ẹ̀ wá. Orúkọ tèmi tìrẹ ò ní gbàbọ̀dè fún wa lórúkọ Olúwa. Bàbá mi ṣàmì Èdùmàrè kó bá mi gbétò àdúrà mi. Ẹ̀dá ẹja ronú pìwàdà, àkókò ń lọ. Ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́, ọlọ́jọ́ ń kájọ́ ń gba dúró dẹ nìkan. Ẹ máa rí wípé olórin míì jẹ́ pé ìlú mọ̀ọ́ká tó bá kọrin fún yín, ẹ máa sọ wípé kí ló ń kọ.
ẹ mọ̀ wá rí olórin abẹ́ ilé míì tó bá kọrin fún yín wá sọ pé orin ó dáa kò dáa fún pé kán gbọ́ lábẹ́ ilé nìkan ó dáa kí wọ́n gbọ́ káàkiri orílẹ̀-èdè ṣùgbọ́n kíni ayé ò mọ̀ nítorí kíni nítorí pé kò lórúkọ. yóò ra o orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. orúkọ rere sàn ju wúrà òun. àǹtí àbúrò ẹ̀gbọ́n orúkọ wo ni wọ́n fi lélẹ̀ fáwọn ọmọ nígbà tó bá lọ tán. orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. ọkọ nínú ilé tó sọra ẹ̀dínà ajóni kárakára ìyàwó tó sọra ẹ̀díwèrè pé ajóni wàìwàì àpẹẹrẹ wo lẹ fẹ́ fi lélẹ̀ dọ́mọ ọkọ àti ìyàwó tó jẹ́ wípé ìkúùkù náà fi ń jíra wọn lórí ibùsùn wọ́n tiẹ̀ béèrè lọ́wọ́ ọmọ kan nílé ìwé wọ́n ní kí lorúkọ bàbá rẹ̀ ó sọ wípé olórí burúkú wọ́n wá béèrè pé kí lorúkọ ìyá rẹ̀ ọmọ yìí náà dáhùn ó ní aṣièrè ṣé oúnjẹ ti jiná ẹ̀rí orúkọ tí wọ́n ń pera wọn nílé òun lọmọ yẹn wá sọ ní gbangba. ohun ènìyàn búburú àtẹni rere orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọnú rẹ̀ ó sì yè pérégedé ojú olúwa ń bẹ. àìmọye àwọn èèyàn tó jẹ́ wípé ìwà rere tí bàbá wọn àtìyá wọn ti hù sílẹ̀ kí wọ́n tó kí ayé dìgbò ṣe òun ni wọ́n ń jẹ. orúkọ rere. ìwọ tó di ilé iṣẹ́ kan mú lónìí máa rántí wípé ọjọ́ àtisùn ń bọ̀. ìwọ tí ayé mọ̀ káàkiri àgbálá ayé tó jẹ́ wípé olókìkí káàkiri tún orúkọ yìí ṣe. orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. orúkọ rere sàn. ṣèbí orúkọ ọmọ náà nìjánu ọmọ ohun tó tóbi tó sì tún láwẹ́ ohun tó tóbi tó sì tún lámìlàaka lórúkọ jẹ́ nínú ayé kó wa yálà nígbà tá a bá ń bẹ láyé tàbí nígbà tá a bá rí wàlẹ̀ àṣà. orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. bíbélì sọ wípé orúkọ rere gan sàn ju wúrà òun fàdákà lọ ó sàn ju wúrà fàdákà lọ ẹ bá mi falà sí wúrà àti fàdákà tó o bá ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. ìsọ̀rí orúkọ mẹ́rin náà la máa gbéyẹ̀wò lónìí. orúkọ àyànmọ́ òun ni ìsọ̀rí àkọ́kọ́ tàbí orúkọ àmútọ̀runwá. àwọn náà là ń pè ní irú àwọn ọmọ wọ̀nyí là ń pè ní dàda òjó àìná ìgè àdùbí ọ̀kẹ́ olúgbòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. orúkọ kejì òun náà là ń pè ní orúkọ àbísọ èyí tẹ́ pé ńgbà tá a délé ayé tán làwọn òbí wa sọ wá òun ni èyí tí mo pè lẹ́ǹkan tá a máa sọ ọmọ wa ní pétérù àmì àsọmọ wọn ní eégúnjọbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. orúkọ kẹta ìsọ̀rí kẹta òun náà ní kíni òun náà ní orúkọ oríkì. ibẹ̀ láti máa ń gbọ́ àdùnní àyànfẹ́ àbẹ̀bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. orúkọ ìkẹrin òun náà ní orúkọ ìnagijẹ. ìnagijẹ mà ti bà ayé ẹlòmíì jẹ́. orúkọ yìí ìnagijẹ ó ti bà ayé ẹlòmíì jẹ́. orúkọ ìnagijẹ burúkú lẹlòmíràn ń jẹ́ bí àpẹẹrẹ ẹni tó ń jẹ eyín ejò eyín ọká. wúrà òun fàdákà lọ. ènìyàn á yọ orúkọ rere ni wọ́n mọ̀ jẹ́ orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. ẹja tiẹ̀ bí ra wa léèrè sọ́mọ rere kan máa jẹ́ àwòsùnsùnsùn àwa sọra ẹ̀ lẹ́yìn ọká tàbí kó sọra ẹ̀ lẹ́yìn ejò. ìbùkún nìrántí o lóòótọ́ ṣùgbọ́n orúkọ ènìyàn búburú ni yóò rà o orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. àmì àti ẹ̀wà wúra wọn sùnsùnsùn wọ́n tún máa sọ pé Pablo lórúkọ àwọn ọmọ tí ìyá àti bàbá sọ ní Akínṣọlá Ayọ̀mídé àwa wúra ẹ̀ sùnsùnsùn àwa pe ara ẹ̀ ní Pablo ìgbà wọn ní Pablo ní bloda. rere ni wọ́n mọ̀ jẹ́ orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. ẹ jẹ́ ká tiẹ̀ bára wa sọ̀rọ̀ ǹjẹ́ ìwọ ti rí ọba aláyé kan tàbí gómìnà ní ìpínlẹ̀ kí ìpínlẹ̀ tó ń jẹ́ orúkọ ìnagijẹ burúkú? sàn ju wúrà òun fàdákà. mo kàn ti rántí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan nígbà náà lọ́hùn. orúkọ rere. ó wá kí wa ó wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí lorúkọ ẹ̀. orúkọ rere. ẹ̀gbọ́n kan tó pe orúkọ ara ẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi sọ pé ìgbín. sàn ju wúrà òun fàdákà. ó pe ara ẹ̀ ní ìgbín kò mọ̀ wípé orúkọ tá a bá pe ni ó ní ìtumọ̀ nínú ayé ẹ̀dá
ayé ìgbín máa ń fà ní ẹni tó bá ń jẹ́ ìgbín ayé á máa fà ní. rẹ̀ kó sí iye pérégedé. àìmọye olórúkọ rere gan tó jẹ́ wípé ìwà ti bọ orúkọ rere wọn jẹ́ ẹni tó ń jẹ́ Pọ́ọ̀lù tó ń ta púùlù Fatai tó ń fagbó. àwọn olóyèdè òyìnbó tiẹ̀ máa ń sọ̀rọ̀ kan. Likewise we have some people bearing bad names in which the interpretation of their names negates success but they later succeeded in life when the name was changed. àwọn kan wà tẹ́ pé orúkọ burúkú ni wọ́n ń jẹ́ lóòótọ́ ṣùgbọ́n nígbà tẹ́ pé wọ́n wá yí orúkọ wọn padà àtúnṣe bẹ̀rẹ̀ sí ní dé bá ayé wọn. a lè rí irú àwọn àpẹẹrẹ yẹn dáadáa nínú Bíbélì. Jákọ́bù a padà sọ di kíni a sọ di Ísírẹ́lì ni lọ́wọ́ kan ó di Ísírẹ́lì tán ayé ẹ̀ yí padà. orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. Adam being name is not important. God wouldn't have changed Abraham to Abraham. That is, father of a nation to father of many nations. orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. orúkọ rere sàn. bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìpolówó náà làgúnmu òwò iléeṣẹ́ tá a bá kọ̀ tá a bá polówó nígbà tá a bá fẹ́ tà ń kọ́ a máa polówó ẹ̀ ní o. ìpolówó ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ n sáré dókè lọ́hùn-ún mò ń bọ̀. Sami food and store Sami food and store Sami food and store ṣé ìwọ fẹ́ ra oúnjẹ tútù lápòlápò tàbí lábọ́lábọ́ ọ̀dọ̀ Sami food and store ló yẹ kó o ya kó o mọ̀ bá a sí léyà. Sami food and store ní oúnjẹ ilẹ̀ yìí àti tòkè òkun lọ́dọ̀ bàbí ọjà wọn pọ̀ ó rọjú kò sí wọn ìrẹsì ẹ̀wà gàrí sẹ̀mó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn òṣìṣẹ́ wọn fi tẹ̀rín tọ́yà àtà fún yín. ẹ kàn sí Sami food and store ní Agara junction ní ọ̀nà tipa garage Akala express Ìbàdàn ẹ sì lè pè wọ́n sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08103324760 ẹ wo ẹ ò lè rajà ní Sami food and store kẹ́ ẹ mọ́ padà wá nítorí àwọn ni olùtajà tí ń domi tútù sọ́kàn oníbàárà. agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe yanu ó ń kọ́ àwa tọ́lọ́run ò lè ṣe. ìwé ìṣe àwọn àpọ́stélì orí kìíní ẹsẹ̀ kẹjọ wípé ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bá bà lé yín ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem àti ní gbogbo Judea àti títí dé òpin ilẹ̀ ayé. o ti sáré ká o sì tún lulẹ̀ láìmọye ìgbà ọ̀rẹ́ má dààmú kiri mọ́ agbára ẹ̀mí mọ́ lo nílò láti já gbogbo àjàgà ogun ọjọ́ pípẹ́ kúrò lọ́rùn rẹ̀. ìdí nìyí tí First Baptist Church odò ọ̀nà ìléwé Ìbàdàn fi pé gbogbo èèyàn sí àwẹ̀ àti àdúrà tó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún tọdún 2023 yóò bẹ̀rẹ̀ ní January 2 títí January 31 2023 ní dédé aago 5 àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. ọdún ìbápàdé mi pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ my year of encounter with Holy Spirit ní àkórí àdúrà náà. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kàkàkà bíi the host Reverend Samson Ayọ̀rìndé Thomas Pastor Stephen Ajọmọlé Evangelist Samuel Olúdáre Reverend Ogunsanya Timothy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sáré tètè máa bọ̀ ní First Baptist Church Ayégbàmí Street Agara Road odò ọ̀nà ìléwé Ìbàdàn ẹni ẹ̀gún bá ń gún níṣẹ́ lákàlàkà lọ balabẹ́ má jòkó sílé máa bọ̀. sọ̀kalẹ̀ sáyà mi ẹni mímọ́ Ọlọ́run wọ́n fàyè mi ṣe gbogbo. orúkọ rere sàn ju wúrà òun. ẹ farabalẹ̀ láti gbọ́ ìtàn yìí. arákùnrin kan bẹ Ṣẹ́gun ní orúkọ rẹ̀ ó ti wáṣẹ́ títí orí ikọ̀ náà ló ń já sí. kò sí iléeṣẹ́ tí wọ́n ti dá Ṣẹ́gun mọ̀ kò sí kọ́ńpìnì tí wọ́n ti mọ Ṣẹ́gun. àwọn tó ń wáṣẹ́ náà àwọn náà tún ní association tọ́mátì ẹ̀ ti ríra wọn níbi tó ti ń wáṣẹ́ tí wọ́n tún wá pàdé ara wọn tí wọ́n ti ríra wọn tẹ́lẹ̀ tó tún pàdé ara wọn ní iléeṣẹ́ tuntun míì. wọ́n sọ pé ẹ̀gbọ́n ẹ̀yin náà wà ń bí mo wà ń bí o èbí ìta lọ lọ́jọ́ yẹn ṣèbí wọn padà mú wa ni wọn mẹ́sẹ̀gì wọn gan aretí ẹ̀ títí ààrí kankan gbogbo ẹ̀ mọ̀ wá súnyàn o. Ṣẹ́gun wáṣẹ́ títí orí ọkọ̀ náà ló ń já sí o. Ṣẹ́gun lulẹ̀ ni o. ó gbàdúrà fún gbogbo àwọn tó ń wáṣẹ́ tó jẹ́ pé irú Ṣẹ́gun náà ni wọ́n. oníṣẹ́ ọ̀yà máa jẹ́ fún yín o. Godwin tó parí oníṣẹ́ ọ̀yà jẹ́ fún gbogbo yín. lọ́lá olúwa ọba lọ́lá ọba tó ní wákàtí àti ọ̀wọ̀ oníṣẹ́ ọ̀yà jẹ́ fún gbogbo yín. ìwúrà òun fàdákà lọ orúkọ rere sàn ìwúrà òun fàdákà lọ. Ṣẹ́gun bá mú ìwé yìí ó rí orúkọ èèyàn pàtàkì kan níbẹ̀ ó bá mú lọ sí iléeṣẹ́ ńlá kan nílùú Èkó ló bá fi lé mánéjà lọ́wọ́ ni mánéjà bá rí ìwé pélébé yìí pẹ̀lú orúkọ èèyàn ńlá yìí ni mánéjà bá ń gbé Ṣẹ́gun gẹ̀gẹ̀gẹ̀. kí gómìnà tàbí sẹ́nítọ̀ fún yàn níwèé pélébé
wípé kí wọ́n lọ mú bá dàrẹ́kítọ̀ kan tàbí mánéjà kan nílé iṣẹ́ kan mà ní. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ṣẹ́gun ṣe rí lọ́jọ́ tá à ń wí yìí. kò kíù kò ṣe interview ní Ṣẹ́gun bá gbaṣẹ́ o. ẹ̀dá ẹja làkàkà láti yan orúkọ rere sàn ju wúrà òun fàdákà. orúkọ ohun tó tóbi tó sì tún láwẹ́ ohun tó tóbi tó sì tún lámìlaka mà lórúkọ jẹ́. wọ́n fún Ṣẹ́gun nílé o wọ́n fún ní mọ́tò ọ̀bọ̀kún ọlọ́yẹ́ wọ́n tó fún ní dírẹ́fà tá máa gbé Ṣẹ́gun lọ ilé tá tún máa darí ẹ̀ wá síbi iṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì bí ayé Ṣẹ́gun mà ṣe gbà yí padà ọ̀tun mà lélẹ́yìí. fàdákà lọ ènìyàn yan orúkọ rere ni mo mọ̀ tẹ́ o orúkọ rere sàn wúrà o fàdákà lọ. ẹ̀dá ẹja ronú pìwàdà àkókò ń lọ ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ń gba dúró dẹ nìkan sinmi tẹ̀bẹ̀lẹ̀kún ohun ọ̀tẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ ẹ̀dá ẹja ronú pìwàdà àkókò ń lọ. àrò inú rẹ ò kú ọ̀dọ̀fin inú rẹ òṣòjòjò orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. fàdákà lọ orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. ìbí náà la máa ti ṣẹnu ní déédéé síbí ó tán lẹ́nu ó kùn síkùn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ nìjìnlẹ̀ ọ̀rọ̀ ibi a bá gbọ́ sí ní yé ní sí o tún orúkọ rẹ ṣe kó tó kí ayé gbódìgbò ṣe. orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. ṣèbí ohun tó ń tán náà lọ́dún eégún ohun tó ń fà lómi òkun igbó orí ìgànná bí ò bá ré síta aré sílé ilé kòkó ní tagbe o ó sùn ní tàlùkù. ìbùkún nìrántí o lóòótọ́ ṣùgbọ́n orúkọ ènìyàn búburú ni yóò rà o orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. òjó Sam Adébáyọ̀ àyànfẹ́ akin ọmọ àwọn míì sì máa pè mí ní MC àyànfẹ́ ọmọ wọn lára mọ́jọ pèdèpèdè kákéde má bàa dèdèrú èdè ò sì lè tán nílé elédè láéláé nítorí ojúmọ́ kan ara èdè ni Èdùmàrè ló fi mí ṣẹ̀dá èdè. sàn ju wúrà òun fàdákà lọ orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. ẹ lè pè mí sórí nọ́mbà yìí fún àmọ̀ràn tàbí fún ayẹyẹ 08103324760 08103324760 ìpàdé wa bí oyin ìpàdé wa bí adùn ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀. orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ orúkọ rere sàn ju wúrà òun fàdákà lọ. ènìyàn yan orúkọ rere ni wọ́n mọ̀ jẹ́ orúkọ rere sàn.